ẹjọ́ jábọ̀ gbé òun rèé o àti rí o ojú ẹ̀ rèé o ojú ẹni jọ́mọ̀ gbé òun rèé pàgbọ́ wọlé òun rèé ẹ wá mọ tó ṣe wọ́n ní ṣe ni ó gbé oyún yẹn lọ sí ó gbé ọmọ lọ sílé ọkọ kan tó ti fẹ́ rí ẹ gbọ́n bàbá yẹn náà ó wá gbé ọmọ kan lọ ní ọkọ tó pẹ́ tó ọmọ yín òun lóyún fún o oyún tóun ní ọmọ tóun fi bí òun rèé ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ bàbá ọkọ yẹn ẹ jẹ́ àkọ́bẹ̀rẹ̀ láti bẹ̀ ayé bàbá ẹ bá bọ̀ bí ẹ súnmọ́ bí dáadáa wọn náà súnmọ́ bí ọ̀yá òun gba yín bàbá ẹ káàsán ẹ kúrò ní ẹkú gẹ́gẹ́ àkókò ẹ sọ̀rọ̀. orúkọ mi ni Kabiru Oseni. Kabiru Oseni àbí. ní ọdún tó kọjá lọ́dún ìpẹ̀lẹ́mọ̀ mi lọ́dún ìpẹ̀lẹ́ wa ní fúlàbí tẹ̀ gbé onídàájẹ́ máa kọ́ra mọ́ ọmọ ẹ̀dùn tẹ̀lé wa tábẹ̀ kọjá níta mo gba fún nọ́mbà ìyá ẹ̀ mo pè é lórí fóònù pé ọmọ yín mo rí lọ́dọ̀ nu ẹ wá mẹ́rin yín o ọmọ yẹn kò tó fẹ́ yàwó ẹ wá mẹ́rin yín o kò sáà dáhùn wá lọ oṣù mẹ́ta apàdà yìí lẹ́tà lọ́ padà rìn nínú ẹ̀ gbọdọ̀ gbà lọ́wọ́ ẹ̀ àdàlùfẹ́ tuntun àdàlùfẹ́ tuntun gbàdọ̀ wá dùnú tó dùnú oṣù kẹrin ló bá sáfù òde ó dẹ̀ gbóyún oṣù mẹ́jọ àtààbọ̀ tó lákàtà wọn. ẹ̀rọ oyún yẹn nú ẹ̀ ń gbà yẹn tó ní oyún oṣù mẹ́jọ àtààbọ̀ ló gbé kúrò lọ́dọ̀ ọmọ tí yín. ok. ló bá sá lọ ìwà tó dẹ̀ pẹ́ ohun tó fi lóṣù kàwọn tó parí ìwà lòun bímọ ó bá pòsì ọmọ fún wa pé òun bímọ ọkùnrin obìnrin olóògbé olóògbé ẹ̀kọ́ rẹ̀ tó wọ ọmọ ìgbàlẹ̀ máa wálé o olóòwà wálé títí tí ọ́fì ṣe kú mọ́ lọ́bì sí kejì ọmọ ààrùn ló ń lọ ààrùn ń bọ̀ pàtó wá di last week mo dé lálẹ́ sáà tó kọ́ ọmọ kan pé ní yàrá ọkọ ẹ̀ mo á ṣọ́ wọn mo á lọ mo lọ bá àbúrò ti gbọ́mọdé ẹ̀tọ́ wọ ọmọ o wá rí i pé wọ́n tó wá dùn máa ké lálẹ́ kò ní fún ọmọ ẹ lọ́yọ̀ pé kó máa sáwá sí pálọ̀ nígbà táwọn ọmọ ẹ bá pọ̀ jù nínú yàrá ọkọ ẹ lọ́hùn abájú pálọ̀ mo á jáde lábà kí ló ń ṣe pálọ̀ ọlọ́dọ̀ àkẹ́míjọ ẹ̀ ọ̀n fún àná àpẹ́ kò rúùmù lọ́wà kí ló ń ṣe pálọ̀ ẹ̀rọ náà mọ ìlú mi àwọn tó bá gbé inú wọ̀ ni ẹ kò gbìlì sí o mo tó wá dàárọ̀ yìí náà mo tó wá aṣọ ègé náà tó sáré bọ́ta gbọ́n ìbọn sábà mọ́ ni à ọmọ yìí ọmọ mo sọ fún ọmọ tó ń gbé wá ìjọ ọmọ wa ọmọ àpèjọ mo ti pa àtàbọ̀ lọ mo ló ti rọ́mọ tó ń gbé wá lé mo ló ti rọ́mọ yìí tó ń gbé wá lé mo ní pé aláàjì àbúrò pẹ̀lú pé bàbá nìkan yẹn ní àná pé wọ́n ti sẹ́ ìdánmọ kan lẹ́yìn fún lórí fóònù nìyẹn wọn lè rà dé mo ní mo mú bàbá bọ́mọ yìí ó máa ń ṣe ẹlẹ́dàá dáadáa máa ń ṣe àjùmọ̀ mo ní mo mú bàbá bọ́mọ yìí mo mú bàbá bọ́mọ yìí mo mú ìjọba tó fẹ́ di ìbára ìjọ ìbájẹ́ pọ̀ mọ́ tí wọ́n wá wọ́n ló dá ìyá pọ̀ mọ́ lọ fún ìfúlára fún ìjọba fàdámà yìí lọ́gbà ọlọ́pàá ní fàdámà ọlọ́pàá méjì wọ́n tẹ̀lé àbúrò amúlù ọlọ́pàá ní pé padà wá débẹ̀ ọlọ́pàá ní pé kì í ṣiṣẹ́ àwọn pẹ́bọ̀ tí ọlọ́pàá wá bá àwọn ọ̀ṣẹ́ assist ní láti lè mú pé tó jẹ́ pọ́ọ̀tù post yẹn wọ́n bí onípọ́nà àbẹ̀rẹ̀ ọlọ́pàá rẹ̀ alẹ́kọ̀ọ́ wò lórí fóònù ọ̀dọ́ ìbáṣí tó tó bá rí àwọn ọ̀dọ́ wa wọlé jẹta bọ́ọ̀tù post tó níyẹn fún ọ̀dọ́ ìgbà ní ó dà pé kárapadà sí ọ̀dọ̀ ọ̀tọ̀lọ́ máa fi dé ọ́fíìsì pé àwọn ní iṣẹ́ ọ̀rọ̀ káàmù lọ sí ẹ̀yìn central bank tábà fẹ́ ní méjì tó dẹ̀ káàmù lọ wọn ní ti gbé náà mọ̀ ọmọ mi tó dẹ̀ pé lórí fóònù ọ̀nà tí ìyẹn ló fún mi nọ́mbà yìí mo fi pè sẹ́ẹ̀dì nọ́mbà òun lágbára o ní àwọn olóòbí fún wa lọ́wọ́ àmọ́ òun. ok ọmọ tó ẹ bá wọlé à ń sì padà gbọ́ gbogbo ẹ̀ lákọ̀ọ́kọ́ náà àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí fi mẹ́sẹ̀gì voice to ṣọ́ sí mi láti àná a rí àwọn èèyàn tó fi voice to ṣọ́ sí mi pé tó ẹni tọ́lọ̀ ń bọ̀ ní o post táwọn rí lórí péèjì wa Fásunlé Mákindé Defender wọ́n pé ẹni tó fẹ́ ojú táwọn rí yẹn wọ́n ló wà ládùúgbò àwọn tó ń gbọmọ káàkiri ìyẹn làwọn ṣe mọ̀ pé ká dé kó tó di pápá wá pé wọ́n ti mú gbogbo ògo tọ́lọ́run ni kí lórúkọ ẹ sọ̀rọ̀ sókè Ọpẹ́yẹmí kí ni sọ̀rọ̀ ọmọ ìlú wo ni ẹ ọmọ Benue State Ìgẹ́dẹ́ àbí sọ̀rọ̀ sókè ní kọ́ máa wojú tèmi káwọ́ wọlé ó yá oyún tó kọ́kọ́ ní fún ọmọ tiwọn gbólóyún yẹn wà sọ̀rọ̀ sókè ọmọ ẹ wà mọ̀wé lọ́dọ̀ ta ni ìyá ẹni kó gbé fáwọn ọlọ́pàá níṣẹ́ tó pọ̀ láti ṣe ọmọ ọlọ́mọ ó gbé yẹn lọ mọ̀wé ìyá kan ló ní ó gbé fáwọn sọ̀rọ̀ sókè ẹ́ ó yá ọmọ ẹ lọ́wọ́ ọmọ yẹn mọ̀wé
lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ti lọ tipẹ́ ṣùgbọ́n ọmọ bàbá tí wọ́n sọ̀rọ̀ tán yìí ọmọ tí wọ́n ló lóyún tó bí yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ yẹn tó ọmọ oṣù mélòó báyìí ó máa pé oṣù méjì nínú oṣù yìí ó dà bẹ́ẹ̀ ó dà ọmọ eléyìí tó wá tó gbé yìí báwo ló ṣe pàdé ẹni tó mú ẹ lọlé kó tó di kó gbọ́mọ ẹ̀. àbúrò bọ̀dá wo súnmọ́ bí bọ̀dá ọkọ ìyàwó àbúrò bọ̀dá yìí àbí lẹ́jọ́ ń fẹ́ra báwo wá ní nígbà tẹ́ wá jọ ń fẹ́ra bọ́ọ̀lù àbúrò wa mú ẹ lọ. wọ́n mú mi lọ sí ilé wọn ló ń gbé ìgbà wo ló fi gbọ́ lé wọn ó tó ọ̀sẹ̀ mélòó. ọ̀sẹ̀ kan àwọn tiẹ̀ sọ̀rọ̀ sókè ẹsẹ̀ ń lọ bó sọ̀rọ̀ sókè ọ̀sẹ̀ kan ìjọ wo ló gbé ọmọ yìí tó gbé kó lé ọ̀dọ̀ wọn lákàtà wọn sọ̀rọ̀ sókè on the 12 ọjọ́ June 12 ló gbé ọ̀sẹ̀ mélòó ló lé wọn kó tó di kó gbọ́mọ sápò bẹ́ẹ̀ sọ̀rọ̀ sókè ó ṣe ń lọ sọ́sẹ̀ kan àbí ọgbọ́n wo ló fi gbé ọmọ yìí kó tó di kó gbé sálọ báwo ló ṣe. mo lo àṣẹ orí òkè ọwọ́ Ọlọ́run mo fi súre sínú ayé yín Ọlọ́run ìpè prophet David Olúlànà Babájídé Ọlọ́run ìpè prophet Samson Àkàndé bàbá àbíyèyẹdẹ Ọlọ́run ìpè bàbá apostle Timothy Olúwọlé Ọbádáre Ọlọ́run ìpè bàbá wa Joseph Ayọ̀ Babalọ́lá Ọlọ́run ìpè prophet Gabriel Oyèlámì lórúkọ Jésù kó yanjú ọ̀rọ̀ ayé yín lórúkọ Jésù kó yanjú ọ̀rọ̀ ayé yín gbogbo ogun tó ta kókó tí ò jẹ́ káwọn nǹkan tó ṣe kókó nínú ayé yín kó farahàn tó mú kí ìrìn àjò ayé yín le kókó lórúkọ Jésù iná Ọlọ́run kó jó wọn dànù lórúkọ Jésù iná Ọlọ́run kó jó wọn dànù Ọlọ́run àṣẹ tó ń dáhùn àdúrà lórí òkè lórúkọ Jésù kó dáhùn àdúrà yín lórúkọ Jésù kó dáhùn àdúrà yín gbogbo rere tí ọkàn yín ń fẹ́ lórúkọ tí bàbá tọmọ tẹ̀mí mímọ́ agbára ọ̀run yọ̀ǹda rẹ̀ fún yín Ọlọ́run tó ń dáhùn ní kánkán Ọlọ́run tó ń dáhùn ní kíákíá lórúkọ Jésù kó dáhùn àdúrà yín ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀ ògo ni fún orúkọ Olúwa Jésù Olúwa wa ẹ jẹ́ a jọ gbàdúrà ẹ jẹ́ a jọ wá ojú Olúwa kí láṣìírí ogun tẹ́ ń là kọjá àti kí ni ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí 07025475427 àwọn ènìyàn ní ẹ̀rí tí wọ́n sì ń rí iṣẹ́ ìyanu Ọlọ́run ìwọ náà pè mí jẹ́ a jọ gbàdúrà lórúkọ Jésù wàá rí ìyanu àmín. aṣọ mi wà lọ́dọ̀ ẹni tí mo lórí fún tó aṣọ mi fẹ́ wá oúnjẹ tó bá yẹ pé wọ́n gba fún ìrọ̀rùn mi fóònù tó gbà ló sì dá mi dúró dé mi tó bá yẹ pé ọmọ wọn fún mi fóònù mi láti gbọ́ wọn padà àti pé mi mọ̀ bóyá mi mọ̀ tí bá gbọ́ wọn padà mi mọ̀ kọ́ tó máa ṣe lórí ètùtù. ṣé o gbọ́ ohun tí bàbá ọkọ tó kọ́ fẹ́ sọ àbí kí ló sọ pé o sọ ń gbà tó délé kí ló sọ ń gbà tó gbọ́mọ yẹn délé. kí ló sọ o ní ọmọ tó gbé délé yìí o pé oyún tó ní fún wọn kí ọmọ ẹ̀ rèé àbí bẹ́ẹ̀ kọ́ kí ni tó rò lọ́kàn tó fi gbọ́mọ lọ́mọ ju wípé o fẹ́ gbé ọmọ yẹn lọ fún wọn pé ọmọ o ti sọ ọ. bàbá ẹ dìde ẹ má bọ̀ lẹ́ẹ̀kan sí kí ló sọ fún yín nígbà tó gbọ́mọ délé. àgbẹ̀gbọ́mọ délé náà mọ̀ wá ni wọ́n pé ọmọ yẹn tó bí ọmọ tó bá ti dàgbà ju ọmọ tó bí fún wa lọ ọmọ tó bá kò bí ju wọn náà fún wọn jù lọ. kí ló gbé ọmọ ọlọ́mọ lọ fún oṣù so ti sòótọ́ tẹ́lẹ̀ o ti sọ bí báyìí kí wàá lọ tún pọ̀rọ̀ fún ọjọ́ mélòó ló fi gbọ́mọ yẹn tó fi rí. láti June 12 ló gbé wọ́n wá rí ọmọ yẹn lónìí ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tó lọ ọ̀sẹ̀ kan àbí ṣe ìwọ náà mọ̀ pé ọ̀daràn ni ó mọ̀ kí wàá lọ wá ń fọmọ yẹn jẹ láti ìgbà tó ti gbé. sọ̀rọ̀ sókè. Amozin
àmì sì ló máa ń pò fún kò sí ọmú ọyàn tó lè fún àbí ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe rí pé ibi ayégbé tún lórúkọ yìí kò yé wa mọ́ o kí lórúkọ ẹ náà bàbá àtìyá rẹ kọ orílẹ̀ kídà ìyá àti bàbá Ọpẹ́ ọmọ Ọ̀gẹ́dẹ́ ọmọ yìí rèé o òun ló jí ọmọ gbé ó jẹ́ ọmọ gbé fódìdí ó dẹ̀ gbé ọmọ lọ sílé ọkọ tó gbé ti ń fẹ́ tẹ́lẹ̀ ó wá sọ fún wọn pé oyún tí mo gbé kúrò lọ́dọ̀ yín ọmọ tí mo fi bí òun rèé o àwa béèrè pé lọ́wọ́ bàbá ọkọ ẹ̀ pé ìyẹn ọkọ tó kọ́ fẹ́ ẹgbẹ́ ṣó gbóyún kúrò lọ́dọ̀ yín lóòótọ́ wọ́n ní bẹ́ẹ̀ ló gbóyún kúrò lọ́dọ̀ àwọn bàbá yìí lóyún oṣù 8 àtàbọ̀ ni àwa béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo wá ní ọmọ oyún oṣù 8 àtàbọ̀ ṣó o bí ọmọ yẹn o bí yẹn ẹ̀bọ nìyẹn wà ìyẹn ló wà mọ̀wé lọ́dọ̀ ìyàwó dárúkọ ìyá yẹn ìyá Mariam ládùúgbò wo ní mọ̀wé. ẹ̀yin first company ní mọ̀wé iṣẹ́ òrìyá yẹn ń ṣe ṣé ìyá yẹn ní o gbọ́mọ fóun ni ṣé o tà á fún ni kí ni àdéhùn tó wà láàrin yín. wọ́n rí i pé ìta ṣì wà lójú ẹ̀ kó gbọ́mọ wá ìwọ náà dẹ̀ mọ̀ pé táwà lójú ẹ̀ lóòótọ́ ó mọ gbogbo ògbótọ́ ọlọ́run ní bẹ́ẹ̀ bàbá ọmọ máa bọ̀ ẹ̀yin náà máa bọ̀ ìyá ọmọ dà arákùnrin kí lorúkọ yín. orúkọ mi ni Saidi Ọlálékan ẹ̀yin gbọ́ngàn lẹ pè wá adúpẹ́ lọ́wọ́ yín torí lẹ́yìn ò bá pè wá ó ṣe é ṣe ká má rọ ọmọ yìí gbogbo ògbótọ́ ọlọ́run ni ṣé ẹ mọ obìnrin yìí tẹ́lẹ̀ ládùúgbò yìí ẹ rí kí ni ohun tẹ́ ẹ fẹ́ sọ ní ṣókí. ẹ ṣe wọn bá pé ìgbé ọmọ yìí tí mo gbọ́ pẹ̀lú bó ṣe ń wá ọmọ wọn á wò pé ọmọ yìí dẹ̀ ń ṣàlàyé fún mi wípé òun ò níyà òun ò ní bàbá kí n jọ kí n help òun wọn á ní kí làwọn ẹbí ọkọ yẹn ṣe ó ní wọn ò dá sí wọn ṣe wọn ti ṣe ló kú òun kó làwọn tiẹ̀ fi lọ gba béèlì ọmọ tó gbé ọmọ òun tó mú ìyàwó wálé wọn ti gba béèlì ẹni 200,000 ní ó dà èmi àbá mi pé Mákindé Fásunlé o wọn á bá wa dá sí o bí bàbá ṣe tẹ́wọ́ gbà nìyẹn bá a ṣe rí ọmọ nìyẹn olùpẹ́ lọ́wọ́ bàbá wa Mákindé Fásunlé pé wọ́n ṣe o iṣẹ́ tí wọ́n ń ṣe yìí kódà mo gbóṣùbà ó kárí fún wọn Ọlọ́run á lè máa fún wọn ṣe o àmín wọn ò ní ṣiṣẹ́ o. àmín ó lágbára ìyá ọmọ ṣé bọ́mọ rẹ rè òun rè ọmọ yìí ṣe fine torí ńgbà bàbá yìí sọ wípé ọmọ yẹn ló fine jù náà ọmọ òun mo gbọ́dọ̀ pé kí ni tó fẹ́ sọ kí ni tó fẹ́ sọ. nǹkan tí mo fẹ́ sọ ni pé mo dúpẹ́ gan lọ bàbá Fásunlé Mákindé o iléeṣẹ́ wọn ní wálé lágbára ọ̀rọ̀ tí mo rọ́mọ ni wọ́n ṣe mú rí láyé mi yìí ló kù o wọ́n ṣe gbọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ o tó ẹtí ẹgbà mi tọwọ́ tẹsẹ̀ ní lẹ́ẹ̀mọ́ ní yàrá ẹni bàbá lẹ́sọ̀ ètò yìí mi ẹ ṣe mo dúpẹ́ o àwọn ọmọ tí ní abala àánú pàdé o wọn ní jẹ́ àwọn ọmọ yìí bí àwọn ọmọ yóò ẹ ṣeun bàbá ọmọ kí ni tí wọn náà fẹ́ sọ kó o ti ẹ̀rọ ọmọ rẹ. orúkọ mi mọ̀ síra kí ni ìbẹ́ni mi dùn pé mo rí láyọ̀ tẹ̀lábà pé kò ti pa bọ̀ ó ti lean bọ̀ ká dúpẹ́ fọlọ́. ọmọ yẹn ti lean. ó ti lean kò tẹ́ bá rọmọ iṣẹ́ ó wà àló máa ń pè yẹn ọ̀dẹ́ lẹ́yìn ó lean ó máa ń gbé tó máa sọ pọ̀ kó wọn kó òun bọ̀ ní mi dùn pé mo tẹ̀ ṣe máa tọ́jú ẹ̀ tó máa padà sí bóyá wà tẹ́lẹ̀ ẹ ṣe dáàdi mi lágbọ̀ náà iṣẹ́ tó lọ́ bá ti parí ẹ jẹ́ ẹ̀jẹ̀ akọ́dúpẹ́ náà kò tọ́pẹ́ ẹ̀jẹ̀ akọ́dúpẹ́ àtúndúpẹ́ ẹ̀jẹ̀ sọ̀rọ̀ jọ ẹ̀jẹ̀ akọ́dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ọ̀gá wa tí mo fi tàn ọ̀gá dárúkọ wọn CP Bọ̀dé Ọ̀jásùnmí tí wọ́n jẹ́ kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ògùn a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ìgbìyànjú bàbá yìí mo dúpẹ́ lọ́wọ́ yín gan o ẹ ṣeun bẹ́ẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa DPO níláfẹ́múà DPO Ahmed a dúpẹ́ lọ́wọ́ yín náà ní Sábò jàre DPO wa ní Sábò DPO Ahmed yẹn CSP Ahmed a dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn yín lórí gbogbo làkàkẹ́ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá tí wọ́n wà ní Fàdámà àbíbẹ̀kọ́ níbodè Olúdé ọ̀gá wa níbodè Olúdé Badmus kọ́
bóyá rẹ̀ ti kó bẹ́ẹ̀ ṣùgbọ́n adúpẹ́ ọ̀gá wa Badmus adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ẹ kú gbìyànjú adúpẹ́ o lágbára Ọlọ́run gba gbogbo àwọn abiyamọ ayé ọmọ wa ò ní sọnù o kó ò ní jí wa lọ́mọdé o ṣé ká bá ti kú òmí obìnrin yìí à ń lọ fà á lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ bọ́bọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ọmọ àkọ́kọ́ tó kọ́ bí tóbi náà tó lóun bí fẹ́ nìkan tó gbóyún oṣù mẹ́jọ àkọ́kọ́ lé mo mọ̀ pé ọlọ́pàá mọ bí wọ́n ṣe ṣiṣẹ́ wọn torí àwọn ọlọ́pàá Nàìjíríà ní ìsinmi sọ kíní kan fún yín àfi tó ò bá ṣe tán ẹ mọ̀ tó bá jẹ́ nílé ibi tó gbé mọ́mọ́ yìí lọ tó bá jẹ́ àwọn ọlọ́pàá mi náà ni wọ́n lè ní rọ́ o ẹ má tún jẹ́ ó sọ̀rọ̀ wọ́n yọ̀ǹda ẹ̀ fún wa wọ́n ní ẹjẹ́ ó sọ ohun tó rí lọ́bẹ̀ kó tó ní kó gàrú ọwọ́ ọ̀gá wa ní fàdámà àdúpẹ́ lọ́wọ́ yín o lágbára lọ́wọ́ ọwọ́ yín lẹ́ẹ̀ fi gbẹ̀tọ́ yín gbogbo èèyàn tó dẹ̀ ń gbé rúmọ̀ káàkiri wọ́n gba 200,000 èmi ò lérò bẹ́ẹ̀ mi ò dẹ̀ nígbàgbọ́ iléeṣẹ́ ọlọ́pàá ò kí ń gba rìbá police is your friend and bail is free àdúpẹ́ lọ́wọ́ yín o ọ̀gá wa bọ̀dé ọ̀jájú ní àdúpẹ́ lọ́wọ́ yín thanks for the cooperation adúpẹ́ o obìnrin yìí òun lẹ tún rí yẹ wojú ẹ wọ àwọn èèyàn ọ́fíìsì wa la gbẹ́wà yìí o ṣùgbọ́n bá a ti ní ìsìn lẹ́sẹ̀kẹsẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá tó wà nítòsí à ń fà lé wọn lọ́wọ́ iṣẹ́ ó bẹ̀rẹ̀ láti bẹ̀ kó mọ̀ pé gbà tí ó bá dọ̀la ó gbọ́dọ̀ déléwé rán lágbára Ọlọ́run ó dẹ̀ méjì òní náà ni ó gbé déléwé rán yóò dojú kọ ẹ̀sùn gbogbo èyí tó kù ó wà lọ́dọ̀ adájọ́ àwọn ọmọ ń tẹ́lá sọ torí ẹ̀ láfi ní ẹ bá fọ́ ọkàn bàbá ti ń pò bí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fọ́ ọkàn wọ̀nyí ẹ ò gbọ́dọ̀ ná ẹ ò gbọ́dọ̀ lá adúpẹ́ Ọlọ́run gbogbo ọmọ Nàìjíríà adúpẹ́ lọ́wọ́ yín ẹgbẹ́ ògbọ́n náà bá ìrìn ayọ̀ ẹnì kọ̀ọ̀kan wá nídògbò ẹ bá wa ṣí ẹ̀ wọ́n ti wọ́n mọ́ o ẹnì sọ lórí péjì Fọ́sùn Lẹ́bàkílé Dìsẹ́ndà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀kẹ́nu yẹ àwọn ọ́fíìsì wa adúpẹ́ ẹ ṣeun ló dà kó nígbà ẹ ṣe gan tẹ́sí mọ́. ẹ sunu kọ́ bá ti lọ. ẹ̀mí Olúwa rán mi sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti gbàdúrà ẹ ti gbààwẹ̀ ẹ ti lórí òkè ẹ ti pe àáfàá ẹ ti pe babaláwo ẹ ti pe wòlíì ṣùgbọ́n síbẹ̀ tí ò sí ọ̀nà àbáyọ nígbà tí mo wá ọjọ́ Olúwa wípé Olúwa kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí ló dé tó jẹ́ pé wọ́n ń gbìyànjú ṣùgbọ́n wọ́n ń complain pé kò sí ọ̀nà àbáyọ Olúwa wá sọ fún mi pé ṣé mi ò mọ̀ pé ogun kan wà tó jẹ́ ogun tó ń ja àwọn aláìlágbára màmá ogun tó ń jà ọ́ torí pòròpó ò lágbára lórí ayé rẹ lórí ọmọ ni lórí iṣẹ́ ni lórí ìlú tó wà lórí ìrìn àjò lórí ìdáwọ́lé gbogbo ogun tó ń jà yín nítorí pé ó rí pé ò ní agbára lórúkọ Jésù iná Olúwa máa run ogun yẹn dànù ọ̀nà tí tó lè gbà láti rẹ ogun náà ni pé ká fi àdúrà wo ogun yẹn palẹ̀ màmá kí ni tó ń ṣẹlẹ̀ tẹ́ ẹ fi sọ pé ó ti sú yín bàbá kí ló dé tẹ́ ẹ fi sọ pé ó ti sú yín ẹ má sọ pé ó sú yín sà mo máa ń sọ níbi gbogbo tí n bá dé wípé ọjọ́ téèyàn bá ló ti sú òun èèyàn ti fógun láàyè láti borí ẹni bẹ́ẹ̀ ni ó mo gbàdúrà lórúkọ Jésù ogun ò ní borí yín ẹ̀mí Olúwa ní kẹjá àjọ gbàdúrà torí pé àsìkò ìtúsílẹ̀ yín ti tó torí pé àsìkò ọ̀nà àbáyọ yín rèé kí làṣírí ogun tó ń jà yín kí làṣírí ogun tẹ̀ ń dojúkọ kí làṣírí ogun tẹ̀ ń là kọjá ẹjá àjọ fàdúrà wádìí ẹ̀ ká dẹ̀ fi àdúrà ká fi ja ogun yẹn ní àjàṣẹ́gun ó líkàrí bá sọ́ndà líkàparí bá ṣáìdáyà Olúwa dẹ̀ sọ fún mi pé ẹnìkan gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ Olúwa ní lóòótọ́ ó ti gbìyànjú tó ṣùgbọ́n ó ti sọ Olúwa sọ pé àsìkò ìtúsílẹ̀ yẹn rèé kìkì wípé kẹ́kọ̀ọ́ gbé ìgbésẹ̀ kan kí ni ìgbésẹ̀ tẹ́ máa gbé òun náà ni pé kẹ́ pè mí ẹjẹ́ àjọ gbàdúrà ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tẹ́ fi máa pè mí ó ní +234 70 25 47 54 27.